walima tuyefuni mambaki ẹ̀yẹ́ bí oní tíátà walima ogún nìyí ọba ṣe ogún nìyí ẹjọ́ fún ẹkú mọ́kàndínlógún ẹ wá wúra yín gbogbo tíátà yẹn yẹn pé ṣé ìjẹjọ ti lọ náà tàtún ni next nínú wa. torí pé ẹ̀yin nìkan kẹ́ ń kú etí jẹ́kù tí yóò hàn láyé jù ní pé ọlọ́run gbajúmọ̀ yín èèyàn kú tó pọ̀ àmọ́ bẹ́ẹ̀ nìkan bá tún kú lóyún ní ọlọ́mọ wa sànù àwọn tíátà yìí ṣe wá ń kú báyìí torí pé ẹ hàn láyé iná ẹ̀ ní bá a ti jókòó yẹ èèyàn kú lọ́wọ́ bòbí àmọ́ àní mọ̀ nígbà tí ó hàn ọ̀pọ̀lọpọ̀ ìyá ní ọmọ lọ nísìnyí bí bá lọ tẹ́lẹ̀ kò ní wò ẹ jẹ́ kí ìyàwó àfàdúgbò ìgbẹ́ bọ́ta ń bẹ̀ yóò ní èrò lẹ́yìn bíi òun àpàdá ìwé orí bó kò mọ́ wọ́n lókè torí pé hàn láyé. àmọ́ nǹkan kan ní ọ́ pààyàn àìsàrà ní ọ́ padẹ̀jọ tó fún kí ni ọ̀wọ́ á pa wọ́n. gbogbo ẹ̀yin tẹ́ ẹ ga ẹ máa fi kú ṣe wá sí fúnra yín. gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń bọ̀ tílẹ̀ máa rọ́ tó máa káwọ́ méjì tó tẹ̀ pé náà fúláàní bàbá wọ́n ń tàn yín ni wọ́n ń tàn yín ni. Dejo Tunfulu kú fáwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ bá a bá ti tú kárìsìn àwọn ọmọ Dejo àdánwò ọlọ́run dé ẹlòmíì ò tún dé yìí mọ́ tí ó fi kú láyé. ẹyẹ ìgbẹ̀yìn ni. ẹ dábọ̀ àwọn ọmọ Dejo Tunfulu kí lẹ́ sì ṣe pẹ̀lú wọn. táwa dà wọ́n lè báyìí pé tọ̀ tí ẹ tán nù. ìyàwó bẹ́ẹ̀ orí òun ṣàgbápò pé yọ wọlé oko ọkọ rẹ̀ sí láyé mọ́. wọ́n bá jí Dejo nù sàárè ní pé ǹjọ́ wù ọ́ kó o ti tètè kú yìí ló kó òun jẹ̀rù kó òun ṣe fẹ́ mi wò ó kú jù báyìí lọ ni bí ó ti rí fẹ́ ni ọlọ́run bá ní ó tán lù. àwọn ọmọ Dejo wọn dẹrẹ tó ó pò fún bàbá láyé wọn ò tún rí bàbá wọn. bí a bá rẹ̀ ti welcome bàbá rẹ̀ pé dádì ẹ̀ka ọ̀sà àná láti ẹ̀rù pé máa dé kọ́ra àrùpé flight kan tẹ̀ kọjá àrùpé yìí ni àmọ́ ọmọ Dejo tó báyìí yóò ronú Dejo. bọ́lá ti ṣe yín ní iyọ̀ ayé gbogbo oní tíátà ayé bọ́lá ti ṣe yín ní iyọ̀ ayé fún wa. àáfàá kan lẹ́yìn náà nu ayé gbogbo tíátà àáfàá kan nìyí ẹ ṣe fíìmù míì wọn ò ní parí ìjà mọ́ fún ara wọn ni wọ́n pèrè àwọn pé mo ń bọ̀ fíìmù tí mo wò yìí fẹ́ lọ rí ìyàwó mi ìyá yẹn dùn kàn mí báyìí torí fíìmù tí mo wò yìí fíìmù mi yẹn ju fábílì àáfàá kan nìyí ibi ọlọ́run pé ti yín dàbí. àwọn tó ti lọ dáàrí mọ́. alimọ́tò afúnà mamadọ́. gbogbo àwọn tó ti kú nínú ní tíátà àwọn òṣèré tí wọ́n ti lọ tá a ti gbàgbé wọn. ikú náà lọ palẹ̀ wọn mọ́ ó ti mú Dejo yìí lọ náà ni ní òjá rí wọn láàrin wa mọ́ èyí tí ó sì mú lọ tó ṣe bá a rí mọ́ gẹ́gẹ́ bí òtí sẹ́ni tí ràn yẹn lọ́wọ́ láàrin ara yín ń bẹ bí aláìsí. àwọn tó ṣe wàhálà tíátà wọn ò jẹ́ rárá wọ́n ṣàgbákò wọ́n dá lẹ́nu àwọn lọ́jọ́. alimọ́tò afúnà mamadọ́. gbogbo àmọ́ ẹ̀pọ̀ fọ̀ wọ̀nyí gbogbo àmọ́ ṣògùn nulẹ̀ gbogbo àmọ́ pé eléré ẹbí ni gbogbo àmọ́ pé dìrẹ́kítọ̀ ni nǹkan kan àwọn kan lọ bẹ̀rẹ̀ wọn ò jẹ́ wọ́n sì wàhálà fún un. alimọ́tò afúnà mamadọ́. a sì máa gbogbo fọlẹ́ ọ̀lẹ́ ọmọ wa ṣe báyìí ó
gbogbo bọ́ọ̀lù ẹ̀yìn ni àwọn tó di ìwú tíátà kalẹ̀ wọ́n lọ bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ ẹ̀yin wá nílé ni wọ́n fi yín ṣe sáńbọ̀ọ̀dù wọ́n fi yín ṣe kínní bẹ́ẹ̀ lọ́gbọ̀rọ̀ ọ̀pẹ̀ bẹ́ẹ̀ nù ìwàdà yìí rí ọlọ́run pọ̀ ṣe bẹ́ẹ̀ ni àjàlájà gígbó láàdá àti gègé sàgbàlagbà ọlọ́run wa ọ̀tàn náà yín níjọ́ náà lọ́run wọ́n yé tẹ̀ láwọn àwọn tó dá tẹ̀ ń ṣe yìí lẹ̀ wọ́n yé tẹ̀lé wọn ẹnì kéé tẹ̀lé wọn ọlọ́run fún àlùbáríkà sí fún yín ni. fún àlùbáríkà sí fún yín ni. Alimautu afna mamado. Ẹ̀yin onítíátà ẹ dákun mo kí yín ẹ̀kú ayún ẹ̀kú ara fẹ́ra kù. Ní ààbọ̀ ṣẹ́jú àákékulú wà láwù kan. Ó ròyìn ọlọ́run àwa fi bẹ ọlọ́run. Òkú nìkan kí wọ́n ké fún. Àáké àwa fi bẹ ọlọ́run. Ọlọ́run ṣàánú Kẹ́mi Àfọlábí. Àdánwò kan tó lè fún yín báyìí. Níbi tí ó jà sí ọlọ́run nìkan ló yé. Ẹ jẹ́ kí bisimilayi kẹ́kúrú aláwọ̀ kan ọlọ́run kó ṣàánú ẹ̀. Amina. Ọ̀ya Bismillahir Rahmanir Rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. Amin. Bàbá pírẹsidẹ́ntì fún gbogbo tampan tí ANTP náà wà níbẹ̀ inú ẹni tí inú rẹ̀ bàjẹ́ ìṣẹ̀yìn méjèèjì nìyẹn pé kókò fún àwọn ọmọlẹ́yìn ìwà ni wọ́n lọ. Ẹ̀yin ọmọdé ẹjọ́ wọ́n fẹ́ sọ fún yín pé kẹ́ ẹ wò kékeré wọlé tí bàbá yín tán. Ẹlọ́gùn ẹ̀yẹ bí Dejo Tunfulu ẹ̀wù kì í wọlé Dejo tán ọlọ́yányán. Walimautu yufni man baqi. Dejo ní lọ́hùn Dejo Tunfulu tó wọ́n ní parí. Walimautu yufni man baqi. Ìyàwó Dejo akínyìn ẹkúpẹ́kú fún ọkọ ẹ sì lè rírú ẹ̀ mọ́ yóò ní gangan ọkọ àtìyàwó tíyàwó fi gbádùn ọkọ ẹ̀ obìnrin mi àdó mi pé kò sí pé mo lè ṣe fún Àkànbí kò ní bínú ojoogun yìí wò lára tiẹ̀ omi ò pé sọ́kọ̀ mi òun yìí máa ka ọ̀rọ̀ fún tiẹ̀ ó ti bínú lẹ́ẹ̀kan tó ti dá ọmọ àrùn òun ní kankan tó gbọ́n rẹ tí ọkọ rẹ̀. Ẹ̀yin ọmọ ẹ má bọ́ kàlẹ́ nìkan àwọn èyí tó yẹn bí wá sí tiwa ẹ máa pe ọlọ́run yín ń bẹ nínú àwọn eléré tíátà tó gbé ọmọ tí Dejo bí dọ́ọ̀bù ẹ̀ lòún bí sẹ́yìn àwọn arántí yín pẹ̀lú pé yóò gbé sẹ̀mú 10 kg wa èèyàn bímọ bíi 14 ní àgbégbà náà tọ̀ ọ̀jà jẹ́ lọ gbé sẹ̀mú méjì 10 kg méjì kí lọ gbé fáwọn ọmọ Dejo níbo. Bàbá yìí ti lọ ẹ̀tẹ̀ pamọ́sẹ́ ẹ̀sìn ìṣera yín lọ́kàn. Walimautu yajma'u fi thara bayna al-mun'ami wash-shaqi. Ọ̀wẹ̀ ìwò ẹ̀yìn ní òwò ìwé èèyàn lọ́wọ́ àdémúta. Wọ́n múta wọ́n máa wàrà. Ẹ máa rántí ikú gbogbo wa táwa bí ẹjẹ́ á máa rántí ikú wọ́n máa wàrà àti ti bẹ lẹ́yìn ikú ìwọ ló nílẹ̀ elórí ẹbí ó sì gbé mọ gbẹ́sẹ̀ ní èmi àti bàbá yín ni wọ́n jọ bí èyí tó bá bá mi dín ẹ̀ lóye ọmọ ẹ̀ yóò lọ kò ní wálé mọ́. Wọ́n gbà tó ṣe wàhálà wọ́n sì gbà lọ́wọ́ ọmọ rẹ̀ wọ́n sì gbàgbé lóòótọ́ yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run àmọ́ gbàgbé ikú ní fà á. Ẹ lọ́mọ ẹ̀yin ọmọ Dejo ẹ̀sìn ra yín lọ́kàn ẹ̀sìn wọ ara yín mú bẹ́ẹ̀ báwo ẹ̀yin báyìí ẹ̀ lè rí ẹni kankan Ọlọ́run nìkan lẹ́yìn
ìgbẹ́dà pé yìí ìyẹn ń dì. ẹlòmíràn ní dé yìí mọ́ tí ẹ̀ náà tó lẹ́rù kì í ṣe kó ṣe ká èèyàn bímọ méjìlá òun náà sáré bó làwọn ṣe yíwọ́ ṣe dé èèyàn ṣẹjọ́ wàhálà ti gbẹ́jẹ́ lọ́wọ́ àwọn ọmọ ẹ̀dẹ́jọ́ dẹjọ́ ti lọ àmọ́ ẹ̀yọ́ ọmọ ẹ̀dẹ́jọ́ ẹgbà pọ́lọ́ wọn lọ. wàlí mọ́tà fàbíkúrí wọn máa wàrà. ẹ máa rántí ikú ẹ̀ ṣùgbọ́n rántí ti ń bẹ lẹ́yìn ẹ̀. fàmí ti gbàrà. tàdúrà ẹ̀ tó kọ́kọ́ bọ́sẹ̀ fún ikú kò sólú ẹ̀. ونقول الفصل الذي ينكشف به الهال فلا يستبي والقبر روضة من والقبر روضة من الجنان أو حفرة من خطر النير إن يكن خيرا فالذي من بعده. ẹ dákun gbogbo ẹni bá ní àpò ẹ bá jókòó lẹ̀ à ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run tó ju bàbá alábàbá ẹ fi bọ̀dì lọ à ń sọ̀rọ̀ ọlọ́run ẹ jókòó lẹ̀ ẹ dákun ẹ jókòó lẹ̀. والقبر روضة من الجنان. ẹ dákun ẹ jókòó lẹ̀. أو حفرة من حفر النيران إن يكن خيرا فالذي من بعده أفضل عند ربنا العبد. adébùlọ́bí dẹ̀jọ́ ní ìgbàlọ́ rẹ̀ lómi ìlú kò sì ní sọ fún ni tí ó fi jẹ́ sọ́dọ̀ rẹ̀ kẹ́mi kìíní yìí ó lè gùn ó tọ̀ wọ́n sì ní sọ pé dẹ̀jọ́ lónìí yóò sì máa lò ó lámọ̀ títí wọ́n ò rí. إن يكن خيرا فالذي من بعده. ẹni ọmọ dẹjọ́ ẹni ọba jágbà ìwọ ló kù ní dẹjọ́ ẹni ọba jágbà àgbà wọn dà sẹfẹni abdulfatahida ìwọ ló kù ní dẹjọ́ ọwọ́ dọwọ́ rẹ o bàbá rẹ fẹ́ yìí lẹ fún bá a ti ń wo ìyàwó dẹjọ́ bá a ti ń wọ èyí yòókù àwọn dẹjọ́ ẹ wá síra yín lọ́kàn bá a bá ní kó ní 10,000 lọ́wọ́ àbúrò rẹ kan wá gbé owó náà dẹ̀ máa fún kápẹ́ 6,000 ronú pé ẹ̀jẹ̀ kan náà ní omi kan náà ní 5,000 wáyé kó sí omi. fawailun. nígbọ̀ ẹ̀jọ́ tí ó pé èdè olólùfẹ́ òun ní bẹ́ẹ̀ ní òkòtò yìí gbogbo wa lájókòó yìí ooru mú ní ilẹ̀ gbóná ní gbogbo ẹ̀jọ́ bẹ́ẹ̀. والقبر روضة من الجنان. ẹ máa gbọ́ ikú etí fẹlẹ́ yìí rí ọ̀dá ọwọlé oní ẹ̀ka yìí sí ẹ nínú ẹ̀yẹ orí mú mi ní tètè gbọ́dọ̀ nígbà sàárè wa bẹ́ẹ̀ ọ̀rẹ́ inú ilé mi self-contained kódà bí mo mọ bàtà sí ni màá bá àwọn bàtà slippers tá a máa bọ̀ sí ni ẹlòmíì ó sì di wèrè látara bọ́ láyé. bàbá rẹ̀ mọ́mọ́ àgbà ẹjọ́ kò lè bàbá ó ní ibi tẹ̀mí mọ́ bọ́ bàtà sí ni àwọn bàtà slippers tá a máa bọ̀ sí ni àmọ́ àwọn ṣù tá a máa ń tẹ̀ sí ni yóò tẹ̀lé yóò náà sọ báyìí ó kè é ìlú àyè bá wọ́n ti wọ́n ti fi ní ọ̀dà. والقبر روضة من الجنان. ayé dá wà nú ẹ ẹlòmíì du ipò ọlọ́run ti ń wọ́n ọ̀nà báyìí pé ipò nìyẹn ni ó sì pa. أو حفرة من حفر النيران. àwọn tí àwọn apá wọn náà làwọn ti ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n ṣe tó àkàṣà bàbá bò sírú ẹ̀ àwọn náà wọ́n tò sí ọdún tó sì lọ́kọ̀ láyé. إن يكن خيرا فالذي من بعدهم. ìwọ́n tó náà bá gbà fún jòkó jẹ́ ó ní kankan tó ṣe fọlọ́hún àfọ̀sí ọ̀rẹ́ ọlọ́hún mọ̀nàmọ́ná èsì ìwẹ̀lì tí ó pa wọn ọ̀la ní gidi ni. أفضل عند ربنا العبد. mọ̀nàmọ́ná èsì ìwẹ̀lì tí ó pa wọ́n sì tó owó kíní ọ̀hún jọ ó sì dòótọ́.
àwọn tó dúró sáwọn ọmọdé wọn ti búlọ́ọ̀kì wọn lè kí wọn lè ráwọn ọmọ láti dìbà. Gbogbo dẹ̀ wà ní ti bàbá Sùwé last time. Gbogbo ni mo ló wà ní ti bàbá Sùwé last time. Fà tó tètè dé gan tó bẹ̀rẹ̀ program. That's all. Hello? Hello? Ayẹyẹ lè sókè náà. Ṣé ẹ lè sún tébù yẹn mọ́ bí? Àwọn ọmọ ọ̀dẹ̀jọ́ wọ́n jókòó sí. Ẹ sún tébù ẹjẹ́ ìjọba bẹ́ẹ̀ yẹn ẹ kó àgbà kú òun bẹ́ẹ̀. Ẹ kó àgbà kú òun bẹ́ẹ̀ yẹn kẹ́kẹ́ bá bá tù yẹn. Ẹ má dà á alájú dúró. Ẹ sún tébù yẹn mọ́ bí. Wáyé wo? Ó ti ní ẹgbẹ́ súnmọ́ bí tẹ́lẹ̀. Àwọn àgbà òṣèré àtòrí bàbá láti ẹni ẹlẹ́ṣọ́ ìyá fàdúrà ìgbẹ́ náà wà ní Hello? Hello? ẹ̀mí máa lọ́ba. Tébù yẹn mọ́ bí. Wáyé wo? Ẹ̀sùn jẹ́ náà mọ̀ ẹ̀sùn gbogbo ẹ̀mọ́ kẹsùn mọ́ bí. A lè bá dúró lè yẹn. Ẹ̀sùn jẹ́ mọ́ bí ẹ̀sùn yẹn náà mọ́ bí. Ó yẹ ẹ̀sùn tébù ẹjọ́ sà ẹgbẹ́ kiri kò mẹ́yìn. Ẹgbẹ́ tí àpò bẹ́ẹ̀ yẹn ẹ má bínú ẹgbẹ́ tí àṣẹgbẹ́ lọ́hùn. Laolu.